ní jèrè alálẹ̀ kò ní gbé ẹ̀ jákèjádé rédè tó bá gbẹ̀yàn rú ẹ̀. aṣẹ́gun mo sọ ni agbá alálẹ̀ fún àdìgbàjẹ o ní jèrè ọmọ o ní jèrè aya o máa tọrọ jẹ ni o máa tọrọ mu abúlé ẹ abọ́ mu ẹ wọn náà máa rọ lọ́wọ́ wa o máa fọ́ lójú o máa fọ́ lójú mi o máa fọ́ lójú ta bẹ́ẹ̀ ló máa ìjọ ṣe nǹkan ìjọ ṣe nǹkan máa bèèrè lọ́wọ́ rẹ̀. ọjọ́ ìgbèjẹ kó bọ́ ta kó ìgbèjẹ lójú mi kò sí pé kí n lọ tọ́ kẹ́ sọ̀rọ̀ èyí lójú mi o ẹni bá bọ̀ kó lájà kó bọ́ ta lójú mi kó wá sọ ẹni bá bọ̀ pé bàbá náà bàbá ń yóò bàbá náà bàbá mi tẹ̀lé ìgbó àrẹ ìjọba sọ mi wo ẹjẹ yìí sọ pé wèrè ẹgbàá kí abikẹ́lẹ̀ pè ẹni bẹ́ẹ̀ jẹ òun rè ní o má fi ayé wa bẹ́ẹ̀ òní òjò ṣé baálẹ̀ ní àbábá ṣé baálẹ̀ ní ṣé baálẹ̀ ní ṣé baálẹ̀ ní. ẹ̀yin jọba ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè ẹ̀yin jọba ṣọ̀tẹ̀ ẹ̀yin jọba ṣọ̀tẹ̀ ẹ̀yin jèrè ọmọ gbogbo ẹ̀yin jọba ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè lọ tó bá ti kú omi kọ lọ́mọ nìyẹn mo kápá yín mo ṣòro àti fọlé àti mo kó ọwọ́ mi tó ẹ lọ bọ́lí sọ̀rọ̀ kẹ́ lọ sọ sọtọ́ nígbà kí náà tó bá bá ṣe lè sọ fún ẹ tó gbàgbé tó ní látẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni tí látẹ̀kọ́ jọ rẹ̀ ọ̀rẹ́ ẹni onílàtẹ̀kọ́ rẹ̀ onídá fún ẹ pẹ́rẹ́ rẹ̀ kú náà a máa sí ẹ nìkan kò ní mọ̀ sọtọ́ sọtọ́ ètò ìjọ ṣọ̀tẹ̀ àti wàásù èmi náà wù wàásù jẹba lẹ lóru ni mo fi jẹ ọjọ́ wa lù ọgbọ èèyàn ọgbógun tì mí mo lè ṣàánú wàásù ó fẹ́ kú ó lọ máa gbógun jẹ mo ṣàánú ẹ ẹ wá fi mi sú mi alálẹ̀kọ̀ àmú mi ó fi mi sú mi òru ni mo fi jẹba lẹ sọtọ́ ayé ìsinmi ò bá dìbò ní ṣọ̀tẹ̀ yín o. kí ló lọ ṣe ń bẹ̀. máa ru ẹlẹ́wọ̀n ṣọ́ba ni àbíbálẹ̀. tí mo retí ni pé mo fẹ́ ru ẹlẹ́wọ̀n máa ru ẹlẹ́wọ̀n tí mo kó ọfọyè lọ ẹ ṣe ọlọ́pàá máa ru ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. èmi mo ọlọ́pàá Nàìjíríà máa ru ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. ṣé baálẹ̀ ni Wàsíù. kẹ ẹ gbọ́ kékulé gbọ́ kó sọ fún toko ẹni bá máa jèrè tó fẹ́ ká alálẹ̀ fọ yìí ó fẹ́ jẹ alálẹ̀ fọ yìí tó bá yẹ kéésì mi alálẹ̀ fọ ní gbè ó máa sì kú ọmọ ní ó máa fi àjọ ní ayé ni láti àti tó máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ṣètò màálù jẹra àkàrà jẹwọ ẹjọ bá bí ire kí lákàá ẹ lọ. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ tóró gbayì púpọ̀. ọmọ ẹ̀ ò ní jèrè alálẹ̀ kò ní gbé ẹ̀ jákèjádé rédè tó bá gbẹ̀yàn rú ẹ̀. aṣẹ́gun mo sọ ni agbá alálẹ̀ fún àdìgbàjẹ o ní jèrè ọmọ o ní jèrè aya o máa tọrọ jẹ ni o máa tọrọ mu abúlé ẹ abọ́ mu ẹ wọn náà máa rọ lọ́wọ́ wa o máa fọ́ lójú o máa fọ́ lójú mi o máa fọ́ lójú ta bẹ́ẹ̀ ló máa ìjọ ṣe nǹkan ìjọ ṣe nǹkan máa bèèrè lọ́wọ́ rẹ̀. ọjọ́ ìgbèjẹ kó bọ́ ta kó ìgbèjẹ lójú mi kò sí pé kí n lọ tọ́ kẹ́ sọ̀rọ̀ èyí lójú mi o ẹni bá bọ̀ kó lájà kó bọ́ ta lójú mi kó wá sọ ẹni bá bọ̀ pé bàbá náà bàbá ń yóò bàbá náà bàbá mi tẹ̀lé ìgbó àrẹ ìjọba sọ mi wo ẹjẹ yìí sọ pé wèrè ẹgbàá kí abikẹ́lẹ̀ pè ẹni bẹ́ẹ̀ jẹ òun rè ní o má fi ayé wa bẹ́ẹ̀ òní òjò ṣé baálẹ̀ ní àbábá ṣé baálẹ̀ ní ṣé baálẹ̀ ní ṣé baálẹ̀ ní. ẹ̀yin jọba ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè ẹ̀yin jọba ṣọ̀tẹ̀ ẹ̀yin jèrè ọmọ gbogbo ẹ̀yin jọba ṣọ̀tẹ̀ ọmọ yóò ní jèrè lọ tó bá ti kú omi kọ lọ́mọ nìyẹn mo kápá yín mo ṣòro àti fọlé àti mo kó ọwọ́ mi tó ẹ lọ bọ́lí sọ̀rọ̀ kẹ́ lọ sọ sọtọ́ nígbà kí náà tó bá bá ṣe lè sọ fún ẹ tó gbàgbé tó ní látẹ̀kọ́ ọ̀rẹ́ ẹni tí látẹ̀kọ́ jọ rẹ̀ ọ̀rẹ́ ẹni onílàtẹ̀kọ́ rẹ̀ onídá fún ẹ pẹ́rẹ́ rẹ̀ kú náà a máa sí ẹ nìkan kò ní mọ̀ sọtọ́ sọtọ́ ètò ìjọ ṣọ̀tẹ̀ àti wàásù èmi náà wù wàásù jẹba lẹ lóru ni mo fi jẹ ọjọ́ wa lù ọgbọ èèyàn ọgbógun tì mí mo lè ṣàánú wàásù ó fẹ́ kú ó lọ máa gbógun jẹ mo ṣàánú ẹ ẹ wá fi mi sú mi alálẹ̀kọ̀ àmú mi ó fi mi sú mi òru ni mo fi jẹba lẹ sọtọ́ ayé ìsinmi ò bá dìbò ní
ṣọ̀tẹ̀ yín o. kí ló lọ ṣe ń bẹ̀. máa rú ẹlẹ́wọ̀n. sọ́ba ni àbíbálẹ̀. tí mo retí ni pé mo fẹ́ rú ẹlẹ́wọ̀n máa rú ẹlẹ́wọ̀n. tí mo kó ọ̀fọ̀yè lọ ẹ̀. ṣe ọlọ́pàá máa rú ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. èmi mo ọlọ́pàá Nàìjíríà máa rú ẹlẹ́wọ̀n. ṣé baálẹ̀ ni Wàsíù. ṣé baálẹ̀ ni Wàsíù. kẹ́ ẹ gbọ́ kékulé gbọ́ kó sọ fún tó kó ẹni bá máa jèrè tó fẹ́ ká alálẹ̀fọ̀ yìí ó fẹ́ jẹ alálẹ̀fọ̀ yìí tó bá yìí kéésì ni alálẹ̀fọ̀ ní gbè ó máa sì kú ọmọ ni ó máa fi àjọ ní ayé ni láti àti tó máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ṣètò yìí màálù jẹra àkàrà jẹwọ ẹni ó bá bí ire kí láka ẹ lọ. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.